Kí lorúkọ ẹ? Adéọlá lórúkọ. Adéọlá kíni? Adéyínká. Adéọlá Adéyínká. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Abẹ́òkúta ni mí. Apá abúlé Abẹ́òkúta. Ọmọ Maitu ni mí. Sọ̀rọ̀ sókè. Ọmọ Maitu ni mí. Ọmọ Maitu. Bẹ́ẹ̀. Maitu ti bo lábẹ́òkúta. Maitu ọ̀nà Randa ń bíbá. Ọ̀nà Randa. Bẹ́ẹ̀. Kí lorúkọ street yìí ní ọ̀nà Randa ẹ̀? Iwájú Òbí. Iwájú Òbí ní Maitu. Iwájú Òbí ẹ̀ ní ilé yín. Kí lorúkọ dáàdì ẹ̀ tán wọn dáàdì ẹ̀ sí? Mọ̀rú. Mọ̀rú iṣẹ́ wo ni wọ́n ṣe? Alájàpá. Alájàpá. Wọ́n máa ń wa mọ́tò àbí wọ́n lọ ń máa rajà? Wọ́n máa ń wa mọ́tò. Wọ́n ń wa mọ́tò. Ọ̀nà ìbò náà ná? Wọ́n máa ń fi àwọn mọ́tò alájàpá. Wọ́n máa kẹ́rù. Ọ̀nà ìbò náà máa ń ná. Mi ì mọ níbi tó máa ń ná torí mo ti kó lọ́dọ̀ wọn ti pẹ́. Mọ́mì ẹ̀ ń kọ́ ọmọ ìlú wo ni wọ́n? Náà wà ọmọ Ìjàyè ni mọ́ ni. Ìjàyè lábẹ́òkúta. Bẹ́ẹ̀ni. Ok. Kí ni nọgíjẹ tiẹ̀? Nickname ẹ̀? Orí Adé. Orí Adé. Ìwọ́n tó mọdún ìlú báyìí? 25 years. 25 years. Iṣẹ́ wo ló ń ṣe? Fashion designer. Ṣé o ń kọ́ fashion designer àbí o ti ṣe tán? Owó ń ṣe fúnra ẹ̀? Mo ti gba freedom. Wọ́n ò tí ì ṣe freedom. Iṣẹ́ wo ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Mi ṣe ọkàn O kò wà ní street. Bẹ́ẹ̀ni. O ṣe àkàn for now. Bẹ́ẹ̀ni. Ìyàwó ẹ̀ kò ti marry? Mo ti máa rí Ọmọ mélòó ti bí? ọmọ ẹkùn. Ọmọ ẹyọ kan. Níbo ló ń gbé gangan tiẹ̀? Ojú òre ni mo ń gbé. Ojú Òre ní Sango. Sango. Sáìdì ibo lójú Òre? Ọ̀nà orí gáàsì yẹn. Ọ̀nà orí gas ní ojú Òre ní Sango ló ń gbé. Tó à ń ṣe ẹgbẹ́ òkùnkùn, à ń wà jàgídíjàgan, à ń ṣe kínní. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Ẹnìkan ló mú mi Ẹgbẹ́ wo ni wọ́n ṣe tiẹ̀? ayé ni mo ṣe. Ok, mo gbọ́. So ẹnìkan ló mú mi join ẹgbẹ́ yẹn. Ẹni yẹn kò dẹ̀ sí àràǹdì mọ́. Ní ọdún wo? 2020. 2020 Bẹ́ẹ̀ni. ló join. Bẹ́ẹ̀ni. Nílùú Nílùú Abẹ́òkúta. Abẹ́òkúta ń bí ló ti join. Bẹ́ẹ̀ni. Ok. Now, àgbà tó ṣe ẹgbẹ́ òkùnkùn yẹn, ó tó àmì èlò tó ti pa. Mi ò lẹ́yìn èèyàn méjì yẹn nìkan kò dẹ̀ ṣe mí nìkan. Èèyàn méjì? Bẹ́ẹ̀ni. Ok. Èèyàn méjì yẹn kí nìkan tí wọ́n ṣe, báwo lẹ ṣe pa wọ́n, ẹ̀yin mélòó lẹ lọ pa wọ́n? Àkọ́kọ́? Àkọ́kọ́ basket. Basket. Wọ́n àwọn tó lọ pa J-boy. Níbo lẹ pa basket sí? Ọ̀rọ̀ ìjókòó náà ni. Ìjókòó. Ok. Má sọ̀rọ̀ náà. Èkejì. Sọ̀rọ̀ basket yẹn báwo lẹ ṣe pa yẹn, kí ló ṣe? Òun náà wà láàrin àwọn tó pa J-boy. Ok. Ọdún wo náà pa J-boy? Ó máa last year. Last year. Ìgbà rẹ̀ wá pa? Last year náà. Last year náà ni. Báwo lẹ ṣe pa, báwo lẹ ṣe bolẹ̀ ka mọ́? So à ń bọ̀ láti pàtì ní Àdìsá fèrè. Àdìsá dẹ̀ bóyá rí tó máa lé òun náà sá lọ àdẹjọ́ lé Àdìsá. Ẹ̀yin mélòó lẹ ló ń bọ̀ láti pàtì yẹn? Àwa mẹ́rin. Ẹ̀yin mẹ́rin? Kí lórúkọ ẹ̀yin mẹ́rin yẹn? Èmi, Àdìsá pẹ̀lú Lékan. Ok. Àti Ọ̀pá. Àti Ọ̀pá lẹ́lẹ̀. Ṣé o sọ pé pàtì lẹ ti ń bọ̀ àbí rílì ti plan ẹ̀ ń wá káàkiri? Àwa káàkiri pàtì la ti ń bọ̀. Ìmọ̀ pàdísà gan dìbọn mú. Àwọn ọ̀bá àdìbà àdìsá ló ń gbọ́dọ̀ pàtì yẹn. Mi mọ̀. Níbo lẹ ti lọ pàtì? Ṣáàdì ọ̀nà Tókì yẹn. Àlè gbọ́kadà Tókì. Pàtì wo lẹ lọ ń bẹ̀? Ìkan àwọn ọ̀rẹ́ ẹ̀ náà ló ń ṣe birthday party. Birthday party lálẹ́ àárẹ̀? Lẹ́bẹ̀ẹ́. Lálẹ́? Sọ̀rọ̀ kúrò ní birthday party yẹn, aago mélòó kúrò ní birthday party yẹn? Àárọ̀ la kún un bẹ́ẹ̀. Òkè ṣe mọ́jú ni? So àárọ̀ yẹn lẹ wá gbé party lẹ ti conclude? Lẹ wá gbéra? A fẹ́ máa lọ sí kóníkálùkù máa lọ. Ní Àdìsá fèrè. Ok, bí táìmù o? Àárọ̀. Bí táìmù o láàárọ̀? Ṣé fẹ́rẹ̀ láàárọ̀ kùtùkùtù ni? Ilẹ̀ ti mọ́ náà. Ilẹ̀ ti mọ́ díẹ̀ láàbí 5-6. Nǹkan bí a di 7 yẹn. 7 gbọ́dọ̀ tó gbọ́dọ̀ wá ka mọ́. So bá di sàdẹ̀ ṣe rí ó dẹ̀ lé bóyá ilé ó dẹ̀ yìnbọn fún un. Bàtà ó ṣubú ó yìnbọn fún ààrẹ. Ó yìnbọn fún un. Ok. Ó dẹ̀ lọ oníkálukú dẹ̀ lọ. Kí lẹ yọ lára ẹ yọ kan lára? Ọ̀rọ̀ kọ̀ọ̀kan lára. Ṣé àwọn èèyàn ò sí ládùúgbò yẹn ń gbà yẹn ni? Àwọn èèyàn ò sí lára ń dìbò. Àwọn èèyàn wà lára rẹ̀. Ṣé gbọ́dọ̀ bá sá lọ? Bẹ́ẹ̀ni sọ. Ok. Ẹnì kejì tẹ́ ẹ pa, báwo lẹ ṣe pa yẹn, bó lẹ pa sí? Ẹnì kejì yẹn Kí lórúkọ yẹn? Ṣeun ó wà lára àwọn tó pa Àdìsá. Ṣeun lórúkọ yẹn? Kí ni nickname ẹ?
mi ò mọ nickname ẹ̀, orúkọ tí mo mọ̀ sí mi. ó wà lára àwọn tí ó pa Àdìsá tó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ tí yín. Bẹ́ẹ̀ni. Ok, níbo ló pa Àdìsá yẹn sí? Ìjókòó náà lọ gbá sí. Ok, nígbà tí Àdìsá ló pa ẹni tí ẹlẹ́ẹ̀kọ́ pa yẹn àbí? Ìyẹn wà náà tó pa Jébọ̀. Ok. Àdìsá fi rí Àdìsá náà fẹ́ pa. Ok. Àdìsá náà gbà tó máa pa ń sìn, Ṣeun yẹn náà wà lára àwọn tó lọ pa Àdìsá. Bẹ́ẹ̀ni. Ṣeun yẹn sì lẹ́yìn wá pa. Gbà tó ń pa alákọ̀ọ́kọ́ yẹn pa olóko. Ipa ni wọ́n kó, kí ni wọ́n ṣe ń bẹ̀? Ṣé ti alákọ̀ọ́kọ́ yẹn? Alákọ̀ọ́kọ́ yẹn àjọ ilé ni mi lè parọ́. Ok, kí ni wọ́n ṣe ń bẹ̀? Mi ṣe ọkàn àjọ ilé ní Àdìsá wá Àdìsá nìkan nìbọn wà ọdẹ yìnbọn fún. Ẹ̀dẹ̀ kúrò ń bẹ̀. Ẹlẹ́kejì ẹ̀ pa olóko. Bí alára ẹlẹ́kejì yẹn náà mo kàn dúró ni. O dúró? Bẹ́ẹ̀ni. Léyìn ẹni? Àwọn èrò pọ̀, ọ ti lé. Táìmù wo bí aago mélòó ni? Ọwọ́ ìrọ̀lẹ́ ni. Ọwọ́ ìrọ̀lẹ́? Bẹ́ẹ̀ni. Ó tó aago mélòó? Bí nǹkan bí a bí ó tó bí ìtàlẹ̀? Aago mẹ́rin? Aago mẹ́rin àwọn èèyàn wà lẹ́dúró ẹ̀ náà ẹ̀ bẹ̀rù pé àwọn èèyàn lè mú yín bẹ́ẹ̀. Àbí sùúrù dájú. Ìbọn mélòó lẹ kó lọ? Mi ọmọ mi ìgbóhùn gan. Mi mọ̀ pọ̀ tí ó ti mú gan. Ìgbà tí má fi súnmọ́ bẹ́ẹ̀ mo rí pé Rúbẹ̀n ti ṣá. Ok, ìyẹn ló ń sọ wípé ẹ tó 15 tẹ wà ń bẹ̀. Tẹ̀lé yẹn lọ àbí? Bẹ́ẹ̀ni. Ok. Ibo lẹ pa yẹn sí? Ọgbà rẹ̀ náà lọ pa sí. Sáàdì ibo ló gbà yọ? Sáàdì ọgbà rẹ̀ náà ni. Sáàdì ibo ló gbà yọ? Ibi bíríjì yẹn ni. Ibi bíríjì ọgbà yọ yẹn lẹ ká yẹn mú? Ẹ̀yin bí 15 lẹ lé yẹn àbí? Mi ò bá wọn ìgbà tí má fi débẹ̀ mo rí pọ́ ti pé ọ ti mú èèyàn kan pọ́ ti ṣá. Ìwọ àti talẹjọ lọ síbẹ̀ ìgbàtẹ fẹ́ tó ń pa ẹni ìwà táwọn wọlé jọ débẹ̀? Èmi àtàwọn kọ̀ọ̀kan náà ni. Àwọn mẹ́mbà yín àbí? Àwọn ẹ̀yin mélòó? Àwa mẹ́ta. Ìwọ àti tàyà dárúkọ? Lẹ́kan wà ń bẹ̀. Michael náà dẹ̀ wà ń bẹ̀. Àti ìwọ àbí? Lẹ́kan dáńsì? Òun náà wà ń bíbà. Michael ńkọ́? Òun náà wà ń bíbà. Èwo ni wọ́n pa nínú yín? Àdìsá. Àdìsá ló ti kú àbí? Ok. Now, kí ni báwo lẹ ṣe pa yẹn? Ṣé ìbọn ni ìran yìí fún yẹn náà ni àbí àdá náà? Ọ̀ṣà aládàá ni. Ọ̀ṣà aládàá pa ni? Apá àbúrò ti ṣe aládàá? Rúbẹ̀n ló ṣá lórí. Ẹnìkan ò lè ṣá. Òun ló ṣá ìgbà tí mi gan máa fi débẹ̀ mo rí i pé ó ti ó ń ṣá. Ó ń ṣá lọ́wọ́? Ọlá kó dẹ̀ jẹ́ pé Àdìsá yẹn àbúrò Rúbẹ̀n ni. Àdìsá tó pa àbúrò Rúbẹ̀n. Àbúrò Rúbẹ̀n ni. Ok, Rúbẹ̀n dàbọ̀ Rúbẹ̀n wa? Rúbẹ̀n náà wà yẹn bá. Ok. So, kí lè wá yọ lára yẹn? Orí ẹ̀ ni ó gbé sórí bíríjì. Orí ẹ̀ lẹ yọ? Ni Rúbẹ̀n gbé sórí bíríjì. Orí bíríjì ọgbà yọ? Ṣègbà tọ́lọ́pàá débẹ̀ lẹ gbé orí yẹn sórí bíríjì? Rárá, bóyá gbé síbẹ̀ everybody àwọn ọlọ́pàá dé lọ́bi lé everybody. Ṣé bẹ́ẹ̀ náà ti mú yín? Ibẹ̀ kọ́ ló ti mú wa. Ẹlẹ́kẹta ńkọ́? Mi bá wọn lọ bí ọkàn wọn lẹ́yìn. Mi bá wọn lọ bí ọkàn lẹ́yìn. Látẹ̀yìnwá ó tó yàn mélòó ni wọ́n ti fúnra ẹ̀ tó ti? Mi ò pààyàn rí. Mi ò pààyàn. Lẹ́yìn méjì yẹn tó bá wọn lọ? Bẹ́ẹ̀ni. Méjì yẹn kan ló bá wọn pa? Bẹ́ẹ̀ni, mo bá wọn lọ. Ok, now kí ni àmọ̀ràn ẹ fún àwọn boys tí wọ́n ṣì ń hùwà ìpàdé báyìí? Pé kó jáwọ́. Wọ́n jáwọ́? Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ yóò pè ní? Kò pé o. Kò pé o. Tó bá pè mí ní débi o. Àti ìgbà tí wọ́n ti ṣe ẹgbẹ́ òkùnkùn báyìí, kí làwọn àǹfààní tó ti jẹ àwọn bí àyàn ń ṣe ìyàwó ẹgbẹ́ ló dáwọ́ fún mi, àbí èèyàn ṣèkó mọ ẹgbẹ́ ló ṣe fún mi, àbí mo fẹ́ ṣera irinṣẹ́ fẹ́ wọ skul, àǹfààní wo? Mi ò jàǹfààní ọkàn rí. Ó ti fi kó bá mi. O jàǹfààní ọkàn rí? Mi ò jàǹfààní ọkàn rí o. Ṣùgbọ́n ẹ bá ń ṣe fàájì dáadáa lára ara yín? Kò sí fàájì náà tá a fẹ́ ṣe náà. Ìwọ mú gbó? Mi ò mú gbó sà. Sìgá ńkọ́? Mi ò fa sìgá. Àfọ̀tí nìkan? Bẹ́ẹ̀ni. Ọdún kò tí fàájì kankan náà lẹ́rọ̀ ṣe? Bẹ́ẹ̀ni. Kí ló wá mú ẹ tẹ́ fi ṣe àwọn iṣẹ́ yẹn oríṣi àwọn kan? Àbí sùúrù dáadé. Àbí sùúrù sàn. Ṣé tó bá láǹfààní àti kúrò nígbà yẹn ṣe wà tún? Àdáàdì mi lè wà pẹ̀lú wọn mọ́. Láàrin ìṣẹ́jú kan sí méjì gba àwọn ètò kù ẹ̀ tán ṣì wà ní ẹgbẹ́ ìgbà wọn lámọ̀ràn. Kò bá jẹyẹ kò bá jáyè kó jáwọ́ ni.
sọ slang kan tẹ máa ń lò sọ ní slang yín pé náà slang tẹ máa ń lò. Mọ̀ ṣáàbù. O mọ slang tẹ máa ń lò. Nǹkan jáwọ́ náà ń dárí rẹ̀. Nǹkan jáwọ́ náà ni. Ṣé kò tó ṣe ìṣiṣẹ́ àwẹ̀ ti gbọ́? Àwọn náà ti gbọ́. Ó ti gbọ́. Ọmọ ẹ̀ náà ti gbọ́. Ọmọ ẹ̀ tọ́dún mélòó? Èyí lè ju 5 years. Tọ́mọ ẹ̀ bá gbọ́ pé wọ́n ti mú dáàdì mi ṣe ẹgbẹ́ òkùnkùn. Ṣé ọmọ ẹ̀ mọ̀ pé ó ṣe ẹgbẹ́ òkùnkùn? Kò mọ̀. Ọmọ ẹ̀ wọ̀ gbòyàwó ẹ̀ mọ̀. Òun náà mọ̀. Bọ̀ ó ṣẹ̀ máa mọ̀ báyìí. Òun náà ṣẹ̀ máa mọ̀ ni. Àwọn tẹ̀ ń pa tẹ̀ ń ṣe léṣe tẹ̀ ń lé káàkiri ẹ̀ tó ẹ̀ pọ̀ mọ́ tẹ̀ náà síbẹ̀ ń lé káàkiri ṣé ó lè máa dùn. Inú mi ò lè dùn sá. Rárá sá. Rárá. Ìwọ̀n náà máa ń nà ìyàwó ẹ̀ náà. Mi kì í máa nù. Ṣé ló bá bí ẹ àbí tẹ́gbẹ́ ẹ bá gùn ẹ̀? Rárá sá. Rárá. O ṣọ́. Bẹ́ẹ̀ ni sá. Náà kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo Nàìjíríà? Kọ́síjà ni wọ́n mi ní kọjọ kọ́ ṣàánú mi. Bẹ gbogbo ọmọ Nàìjíríà pé tó bá láǹfààní láti bọ́ lélẹ́yìí o. Mi ò ní. Bẹ gbogbo wọn ọmọ Nàìjíríà àtàwọn kó dẹ̀ ṣàlọ́ kó dẹ̀ gba àwọn ọ̀rẹ́ ẹ̀ lámọ̀ràn. Ó bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà. Àtijọba. Àti everybody pé kọ́ ṣàánú mi pé tí bá ti bọ́ ní ilé mi ìyẹn bá lè ayé mi bá wọn rìn pọ̀ mọ́. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ńkọ́? Gbogbo wọn mi oníkálukú wà. Tó bá sọ pé òṣèmọ náà ṣé wọ́n máa fẹ́ lẹ̀? Kó tó bá ti wọ̀n kọ́ ṣe dádì bọ̀ lọ́dọ̀ tèmi mi ò ṣẹgbẹ́ mọ́. O ò ṣẹgbẹ́ mọ́? Bẹ́ẹ̀ ni. Orúkọ yẹn lẹ́ẹ̀kan sí. Adéọlá Adéyínká. Ìyẹn náà bí jẹ́ Orí Adé. Orí Adé 1.